so ẹ̀yin mùsùlùmí Ìlọrin lẹ pa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ̀yin àfáà Ìlọrin lẹ pa bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ jẹ́ ká wo fídíò yìí. láàbò fi lánàá láwọ̀ ọ̀gá ayé àwọn Awólọ́wọ̀ ni Ìlọrin láti pàtiwọ́jẹ́ Ìlọrin láti pàtiwọ́jẹ́ Ìlọrin láti pàtiwọ́jẹ́. àwọn àfáà Ìlọrin sọ pé àpàdà sí ikú máa ń báyàn téèyàn bá ṣe ń tó ṣe yìí ni ó lóhùn àwọn ti kọjá rẹ̀ ọba Awólọ́wọ̀ àbí ọba kò dé kò tí wá dé lọ lẹ́yìn pé kò dé bẹ́ẹ̀ wọ́n mú Awólọ́wọ̀ jù sẹ́wọ̀n tí ọ̀ràn kan rẹ̀ mọ́ wọn ò mú irú rẹ̀ kan jù sẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣáájú ẹni tó wá máwó lọ́wọ́ wọn èbí táwọn lọ́wọ́ ń ṣèjọba Nàìjíríà kí ló ṣe ọwọ́ àlọ́rin ọbọ̀ bàtà wọn mọ́sálásí. sẹ́rí kẹ́tẹ́ mi ń sọ ẹ máa gbọ́ ọ̀rọ̀ nígboro ẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn tó fẹ́ ká máa tẹ̀lé àwọn tó fẹ́ kẹ́yẹ ó máa ṣe o ẹ máa gbọ́ ọ̀rọ̀ ó sì jẹ́ pé nǹkan burúkú lọ́pọ̀lọpọ̀ àwọn míì máa ń fi yan gan tí nǹkan burúkú wá sí ṣẹlẹ̀ báyìí ọmọ ológo kan ò di dókítà dágbolé yín rí kẹ́ni àgbàlagbàdúrà fún tó fi di dókítà ọmọ kan ò di lọ́ọ̀yà ní agbolé yín tàbí ìlú yín kẹ́ni àwa àfáà àwa pásítọ̀ láṣẹ tó fi débẹ̀ àfi kí nǹkan burúkú ṣẹlẹ̀ kẹ́ni ẹ̀wọ́ yín ló ti wá Ọlọ́run bó ṣe pè yín ná ẹ má gbọ́ ọ̀rọ̀ nígboro ẹnu number 1 ẹ̀yin kọ́ lẹ pa Awólọ́wọ̀ ẹ mọ èjì tí Awólọ́wọ̀ kú ni generation yìí ẹni tó bá tó generation ní èjì Awólọ́wọ̀ kó dúpẹ́ láyé Ndomi yìí tí ó bàbá Awólọ́wọ̀ sánkú pẹ̀lú èjì tó kù yẹn tẹ́mi Awólọ́wọ̀ sánkú pẹ̀lú èjì tó kù yẹn ni most of ẹ̀yin tẹ́yìn jáde tẹ́ ní ẹ̀yin lẹ pa Awólọ́wọ̀ yìí kò sẹ́ni tó ti tó èjì ẹnu yín sí báyìí ẹ gbàdúrà èjì káyìn náà ní èjì yẹn náà kọ́nà tó pè yín sọ́dọ̀ that's point number 1. Point number 2 ni wípé tó yẹ kí ọmọ Yorùbá mi rò pé àwọn tó sọ mi rò pé ọmọ Yorùbá ni wọ́n torí ọmọ Yorùbá tó bá mọ ipa tí Awólọ́wọ̀ kó ní western region nígbà yẹn tí ilẹ̀ Yorùbá fi dín nǹkan tí àwọn regions tó kù tí wọ́n fi gbàdúrà tó ẹni tó wà mọ ipa gidi tí Awólọ́wọ̀ kó most of àwọn tó ń sọ̀rọ̀ yìí o wọ́n enjoy free education Awólọ́wọ̀ o most of them yẹ pé wọ́n enjoy kòkó kíní tí Awólọ́wọ̀ ṣe o most of them wọ́n ló enjoy television tí Awólọ́wọ̀ mú wá o first in Africa o àwọn ní àwọn làwọn pa Awólọ́wọ̀ inside tẹ́ pé sàwọn àfáà Ìlọrin mi rò pé ọmọ Yorùbá gidi gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ torí ògo Yorùbá l'Awólọ́wọ̀ kò sírú ẹ̀sìn tó lè máa ṣe tó yẹ kó sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mi mọ̀ bí mi sọ̀rọ̀ ń pa pé ẹ̀sìn kan dá ẹ̀sìn kan ò dáǹsìn ṣùgbọ́n ọmọ Yorùbá gidi ò yẹ kó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn definitely àwọn tó sọ̀rọ̀ ẹ̀kọ́ sọmọ Yorùbá ara wọn tó ń bínú ògo Yorùbá ń gbà yẹn tí wọ́n ń pa àwọn ọmọ ológo Yorùbá ni reason yẹn tẹ̀yìn ọmọ Yorùbá kan tẹ́ẹ̀fì gbọ́dọ̀ gba ìbọ̀dè fún Alhaji Wasiu Ayinde lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí tí ẹ̀ ń gbọ́ mi reason tí ẹ̀ fi gbọ́dọ̀ gba ìbọ̀dè fún Alhaji Wasiu Ayinde lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nìyẹn torí àwọn kan wà jẹ́ pé wọ́n máa hide sí díẹ̀ sìn wọ́n máa tì yín wọ́n fẹ́ máa han àwọn ọmọ ológo Yorùbá léèmọ̀ tó tí àfáà bá lè jáde pé àwọn làwọn pa Awólọ́wọ̀ àwọn làwọn rán Awólọ́wọ̀ lọ sọ́run ọ̀sán gangan tí Awólọ́wọ̀ dẹ́ jó ògo Yorùbá ń gbà yẹn definitely àwọn èèyàn bẹ́ẹ̀ òkè sọmọ Yorùbá so ànígbà kẹ́hìn Wasiu Ayinde náà léèmọ̀ mi kì í ṣe mùsùlùmí kristẹni ni mí bàbá mi takuti Jésù náà ti jáde lórí ọ̀rọ̀ yìí ògo Yorùbá ni Wasiu Ayinde kì í ṣe ògo mùsùlùmí nìkan ògo Yorùbá ni Wasiu Ayinde kì í ṣe ògo mùsùlùmí nìkan ìwọ sọ̀rọ̀ bá tilẹ̀ ní pọ̀lọ̀ pé ẹ ti ń sọ̀rọ̀ ikú ẹ ti ń sọ̀rọ̀ ẹ fẹ́ jábọ́ ẹ ti ń sọ̀rọ̀ ẹ fẹ́ ṣe nǹkan sáwọn ọmọ ẹ jọ̀ọ́ àwọn ò kì í fẹ́ káwọn èèyàn ṣe bí Bíbélì sọ wípé kò sí àlàáfíà fún èèyàn búburú Bíbélì ló sọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n kan tí ìwé Àìsáyà sọ ni fún ẹ̀yin aláfọ̀ṣẹ ṣé kí n kà fún yín pẹ̀lú nǹkan ègún tí ìwé Àìsáyà tó wà lẹ́yìn lórí ẹ̀yin tẹ́ ń ṣèkà so ìkà ò dá kò sí ẹ má máa fi ìkà yan gan ìkà ò dá ẹ má máa fi ẹ̀gbọ́n kan tí ewì mi sọ ni ewì mi sọ wípé kò sẹ́ni tí ò ní kú láyé bàbá Olúgbọ́n kú bàbá rẹ̀ sárọ̀run Oòduà bàbá Yorùbá kú gbogbo wa là ń réwà àṣà àmọ́ iṣẹ́ ní sunkún ẹni ìwà ní dàrú ọmọ ènìyàn tá a bá ṣiṣẹ́ rere nígbà tá a wà láyé tá a bá lọ tán iṣẹ́ tá a fi sílẹ̀ ò ní ṣe bẹ́ẹ̀ kó sì parun torí ikú pa ànábì Muhammadu lọ́jọ́ sí iṣẹ́ tó fi sílẹ̀ ò parun Jésù olùgbàlà fi ayé sílẹ̀ tán iṣẹ́ tó fi sílẹ̀ ń fọ̀n síbẹ̀ so iṣẹ́ rere gangan ni kókó lórí ẹ̀sìn tó bá ń gbé dání Ọ̀rúnmìlà gan iṣẹ́ tó ṣe iṣẹ́ rere tó ṣe ò parun bùkọ́ ìgbà tó Ọ̀rúnmìlà wà láyé ó máa ń gbógun ti àwọn ajogun ni Ọ̀rúnmìlà ó máa ń gbógun ti àwọn oníṣẹ́ ìkà ni àwọn babaláwo gidi máa gẹ́mi so iṣẹ́ tó náà ṣe iṣẹ́ rere tó ṣe sílẹ̀ kò parun
so tó bá wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó bá jẹ́ àfáà tó bá jẹ́ pásítọ̀ tó bá jẹ́ nǹkan kan tó jẹ́ babaláwo tọ́nà bá fún ẹ lágbára má máa yọ̀ lérí pé o lè ṣèkà o gbọ́ mi ẹ má yọ̀ lérí pé ẹ lè ṣèkà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká question ara wa torí nǹkan tá a bá máa sọ lórí nìkan tó bá rò pé ó nágbára lé ní láti pọ́ ọmọ ilé máa ń nágbára bíi tiẹ̀ lọ́la má jẹ́ kí ọmọ ẹ jẹ̀yà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí Bíbélì sọ pé Ọlọ́run wo ni mi tó ń bẹ ṣe bàbá wò lára ọmọ láti ràn kiri dé ràn ìkẹrin má jẹ́ kí ọmọ ẹ jẹ ṣe ìyá àìmọ̀dí nígbà tó bá ti lọ ẹni tó fẹ́ sí ń kà yẹn jó mọ̀ bí àwọn gan ló máa wúlò fún ọmọ ẹ lọ́la bí ó máa wúlò fún ọmọ ẹ lọ́la bí ó máa wúlò fún ọmọ ẹ lọ́la bá wá ṣe níkà Ọlọ́run má jẹ́ kó hàn lórí ọmọ ẹlẹ́mọ̀ ń sìn pẹ̀lú ìkà tẹ́ ń ṣe kiri Ọlọ́run àdárí ẹ̀ṣẹ̀ ń jìn Adéọmọdé ló ń sọ̀rọ̀ bá mi share fídíò yìí Ọlọ́run adé sọ èmi náà lọ́wọ́ yín torí inú yín ó dùn ire ó dàbọ̀.